Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká jókòó. Without much ado, let's ladies as going to her husband's house is part of what we do to celebrate wedding in Yoruba land. The gentlemen of the press, ẹ jẹ́ kí a place gadget wa, cameras wa in a way tí a fi ní block àwọn èèyàn yòókù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, we appreciate your efforts. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ẹ má yẹ kí a block àwọn èèyàn wa tí wọ́n wo nǹkan tó ń ṣẹlẹ̀. Mrs. Daniel, come out this microphone.
gbàgbé pé ìṣẹ́jú márùn-ún lẹ́ni 5 minutes. Ẹ tètè kélébé rẹ̀ o, ẹ kélébé rẹ̀ pápákọ̀ 5 minutes. Alhaji Sahid Balogun, you are most welcome. Your time is almost up. Ẹ̀yin àkókò ní púpọ̀. Pípọ̀ tí ẹ pọ̀ ṣuṣuṣu bí èrò. Òrìṣà òkè tó máa jẹ́ pàdíjà Ṣàngó. Látọ́pọ̀ bàálù fún yóò yálé yín. Kò bá yín lẹ́ràn jẹ. Ẹ kò ní tòde rúkú. Bí a ṣe ń ṣe láyé àtijọ́ lẹ̀ ń wò yìí. Báni ọkọ àtìyàwó máa ń mérí jégéjégé, wọ́n máa mérí jégéjégé, wọ́n máa mérí jégéjégé. Ẹ ó ṣàǹfààní, ayé yín yóò dára. Yọ̀rọ̀ nílò. Àwọn abọ́ ẹlẹ́tà yìí, Ọlọ́run lọ́mọ bí wọ́n ti lọ rèé wú wá. Mo dúpẹ́ bíbí jẹ́ bíbí. Mo sì dúpẹ́ kíkẹ́ tẹ̀ kẹ́mi. Ajé ẹ̀yin gbójúmọ̀ àwọn abọ́ ẹlẹ́tà yìí. Mo fi bí àṣọ. Ẹ pàdé ẹ̀. Aláwòrán bí òní sọ́lé yín dòfo. Ẹnu lónìí yóò ṣọ́ ní kẹ́yìn. Thank you very much. Ìwà fàásì kò yí mọ́ra. Thank you very much. Ẹran dẹ̀ hàn. Àwọn bíbí bíráàjì yóò ṣọ́ ní kẹ́yìn. Ẹran dẹ̀ hàn. Ọlọ́run ti gbògo, Ọlọ́run ti gbògo, ó ti yẹ yín náà. Òní yẹ ọ́ náà, òní yẹ ọ́ náà. Tẹ́lẹ̀gàn ló kù, tẹ́lẹ̀gàn ló kù. Òní yẹ yín náà, òní yẹ. Ọ̀yà ẹran dẹ̀ hàn kù. Ilé tá a bá gbé wọ ọmọ bí o bá kú. Ọ̀dẹ̀dẹ̀ tá a bá gbé wọ ọmọ bí o bá sọ̀kù. Ilé oníṣẹ́ ọmọ láti gbé bíbí. Ọ̀dẹ̀dẹ̀ àyọ́kọ́lọ̀ láti gbé wo mi dàgbà. Èmi ló máa yẹ ìtàjẹ́ tí òtútù lálọ́. Ọ̀bẹ èkó ẹgbẹ́dẹ́ ojú mi. Ọmọdé ní sẹ́kọ̀ọ́. Wo òbè ní sẹ́kọ̀ọ́ ní sẹ́lẹ̀ rẹ̀ sánú. Ọ̀rẹ́ ọkọ ìyàwó nínáwó. Lọ́kọ́ mi lẹ́tẹ̀lẹ̀ àgbàrá mo sùn ní ẹgbẹ́ ìgbẹ́ èpo. Kàkà bẹ́lí máa nà bí ẹlẹ́kọ̀ọ́ nìyá mi. Mọ̀tọ́jọ́jọ́ mọ̀tọ́ nílẹ̀ ọmọ mi máa kàn lé mi lórí. Mọ̀tọ́jọ́jọ́ mọ̀tọ́ nílẹ̀ àlè. Àlẹ́ mi máa ka ọ̀pọ̀ lé mi lórí. Ẹ máa gbọ́dọ̀ ó ṣe òwò. Ọmọ sára sí mi. Ẹ jẹ́ kí ara dẹ̀ hàn. Ọkùnrin màá lórí ẹbí yìí. Ìjọ skelewu John ní jòwó. Gbogbo ẹ ti wà tí bẹ́ẹ̀ skelewu gbà kan lọ́nà ní jò. Ẹ máa jáwé ra lọ, ẹ máa já lọ. Thank you very much. Ẹ jẹ́ máa lọ. Àtàlábọ̀ lájọgbá yìí. Ee tálọ́ lájọgbá. Ẹ̀yẹ lájọgbá. Ẹ̀já jọgbá yín o. Tálọ́ ní ìsúsẹ̀. Tálọ́ lábọ́ ògùnkọ. Láìsí ní àwẹ̀. Ẹ wá gbá jọgbá yín. Ẹ máa gbórí yín lọ. Máa gbórí yín lọ. Máa gbórí yín lọ. Alájọgbá. Bóyá ti rí. Àpàtì tí wọ́n. Pápá ẹjọ́ máa. The committee has deemed it fit to make it a balanced equation.
Mr. Kule Adekite Okiluka. Ọmọ ìyá mi ọba. Dr. Kule Adekite of Trinidad Foundation. And his team, you're welcome. Kábíyèsí Òkèlá, wọ́n ní pé ká jẹ́ kó àwọn ọmọ yóò máa wú ká máa yá wọn lára. Tẹ́ bá wo ìyàwó yìí dáadáa, ẹ rí i pé ẹrù rẹ̀ tó tìyàwó àkọ́kọ́, òun ò ní dúkìá tó pọ̀. We are running out of time. Chief, all the way from Neko office, Abuja. Moses, Neko office near Abuja, on the way. Very much. Unfortunately, your time is up. Unfortunately, time is low. Ẹnu ìyàwó ọ̀sán gbòjọ jẹjẹ náà ni. Gbogbo èèyàn lọ fẹ́ kí àbúrò bàbá rẹ̀ lókù tí ó kù bá lẹ́yìn àbúrò bàbá rẹ̀ lókù tí ó kù bá àbúrò bàbá mi sàmí o ìmọ̀lẹ́jú lórí ìwúlò yìí ní ìrọ̀lẹ́ ọ̀la. Ẹjọ́ yẹn ká pàdé wọn tó wọlé ẹ̀yà ní thank you very much. Ẹjọ́ yẹn ká pàdé tó bá wọn dáadáa. Ẹjọ́ tó bá wọn. Ẹ ṣeun. Ó ti tó bá wọn. Thank you very much. The Beauty Pageant Honorable Oluwaseun Ojo, the chairman, executive chairman of Ogoluwa local government. Lẹ́ẹ̀kan sí akínkpé ẹkú ìkàlẹ̀. Tosin Wiset. Give the way.
Dídé sọ́bẹ̀. Sẹ́ni gbogbo àwọn tẹ́lẹ̀ iwájú yìí, ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n láti gbogbo ìjọba ìbílẹ̀ tó ń bẹ ní Ògbómọ̀ṣọ́. Ó ní wọ́n ti sa wọ́n jọ tó fi máwọn ìjọba ìbílẹ̀ onídàgbàsókè tó ń bẹ ní Ògbómọ̀ṣọ́. Ó ní wọ́n ti wá. Wọ́n fún wọn ní ẹ̀rọ gbohùngbohùn kan nísìn láti ṣe àfihàn ara wọn, orúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ àti agboolé tẹ́nìkọ̀ọ̀kan ìjèjì wọn ti jáde wá. Omidan Àbẹ̀bí Ẹ̀ṣọ́, Ìkòyí Ẹ̀ṣọ́ ni mí ọmọ adìyẹ ìdógún. Àpèjá orúkọ mi ni Martin Jennifer Eniola. Ìtumọ̀ Jennifer ní èdè Yorùbá ní nǹkan tó funfun báláwo tí kò lábàárò. Orúkọ àwọn òbí tó bí mi lọ́mọ ni olóògbé àti ìyáàfin Ọlátúndé Olúwatósìn. Mo kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga tí a ti kọ́ nípa ètò ìlera ní ìpínlẹ̀ Èkìtì. Ìgbà kan tẹ́lẹ̀ rí mo jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún alága ìjọba ìbílẹ̀ Àríwá ní ọdún 2021-2022. Mo sì ní fún ètò ọ̀dọ́ àti eré ìdárayá. Mo sì láǹfààní láti jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì kékeré tó kéré jùlọ lọ́jọ́ orí ní ọdún náà, nígbà náà àti títí di ìsìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun, mo dúpẹ́. Ẹ jẹ́ ká fún ní àtẹ́wọ́ rẹ̀. Olùdíje kejì jẹ́ ká mọ̀ ọ́. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ènìyàn. Orúkọ mi ni Adéyínká Ìfòlú ẹ̀yìn tẹ̀mọ́ sí Omidàdù. Mo wá láti ìdílé Adéyínká ọmọ onílọ̀jẹ̀ ní afẹ́fẹ́ Ògbómọ̀ṣọ́. Alágbàwí tó ní ìtara fún ìjọba ìbílẹ̀ Oríire gẹ́gẹ́ bí alágbára tó lágbára ní agbára àti ẹwà tó Ó sì pupa. lálẹ́ òní, ó dúró sáyé mo tó ṣe tán láti ṣàfihàn nípa ẹwà òde ìbí nìkan. Ẹwà inú rẹ̀ láti ṣe àfihàn pẹ̀lú ìdíje mi. Ó ṣe olùkópa kẹta, ǹjẹ́ o lè ṣe àfihàn ara rẹ? Orúkọ tèmi ni Elin Olúwatóláyọ̀ tí ẹ mọ̀ sí Omidan Adékẹ́mi. Gbé ẹsẹ̀ kan síwájú. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Mo wá lè láti pa. ìjọba ìbílẹ̀ ti Gúúsù. Mo jẹ́ ọmọ ilé-ìwé gíga ti gbogbonìṣe ti ìlú Ìbàdàn. Mo wá láti yàrá ìkàwé gbogbonìṣe ti ìpele tí ó parí. Mo sì wá lálẹ́ láti gbé nǹkan tí ó wà nínú mi yàtọ̀ sí ẹwà ti òde, láti gbé ẹwà nínú mi pẹ̀lú àti láti gbé ìjọba yìí ga. Ẹwà inú rẹ̀ MC gbèsè lè. Omidan kẹrin, ṣe àfihàn ara rẹ. Ẹ kúrọ̀lẹ́ o, gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àlejò tí ó wà ní ìkàlẹ̀. Orúkọ mi ni ọmọọbabìnrin Bùsáyọ̀ Ọládélé tí a túmọ̀ sí Omidan Àṣàbí. Bàbá tó bí mi lọ́mọ ni ọmọọba Ọláníran Ọládélé tí màmá tó bí mi lọ́mọ sì jẹ́ Àlàbá Ọládélé. Wọ́n láti agboolé Pákẹ́ọ̀tọ̀ ní Tàrà l'Ógbómọ̀ṣọ́. Ọmọọba sì lélẹ̀. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé-ìwé Ládòkè Akíntọ́lá nílùú Ògbómọ̀ṣọ́ nínú ọdún tí a wà yìí. Mo sì ṣetán láti gbé àṣà àti ṣe wa ní arugẹ torí pé òun ni ó wà ní ọkàn mi. Ẹ ṣé púpọ̀. Omidan karùn-ún, ṣe àpèjúwe ara rẹ. A kú ìjókòó gbogbo ilé o. Orúkọ mi ni Omidan Adébímpé Adépọ̀jù Tolúwaṣe tí a mọ̀ sí Omidan Àjọkẹ́. Mo wá láti ilé Ọ̀gìní ní Òṣùpá. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fáfitì ti ìlú Lọ́kọ́jà, Kogi State tí mo sì kẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé. Òṣùpá dúdú ewúro mọ̀ṣálá. Olùdíje kẹfà. Ìrọ̀lẹ́ gbogbo ilé o. Orúkọ mi ni Àjàyí Olúwanífẹ̀ẹ́ tẹ́túmọ̀ sí Omidan Ayọ̀kan. Mo wá láti ilé Igbó ní Òkèlè mi. Ìjọba Àríwá. Ẹ tẹ̀lé kádìdé bí wọ́n fún. Announcing the winner of the Symposium Majesty, Josie Apala. Ọba Gandhi Afọlábí Ọláoyè. Ọ̀rùnmọ̀gá kàkàtà ẹjọ́ ṣe kábíyèsí o. Ìbà àfọ́bà láyé mọ́súnmọ́bà níwọ̀n èdè mo ti máa sọ́bà níwọ̀n ẹgbẹ̀fà. Àrọ́bà mi lọ́bà pa ọba owó ọ̀sán mo ti bà bá mi. Ọba owó ọ̀sán ajílẹ̀ mi wọ́n gbé
gbogbo àbílẹ̀ bẹ́ẹ̀ òun òkú bí odò ibi náà bẹ̀rẹ̀ sí. ibú sọ wọn ò gbọ́mọ̀ sọ́lẹ̀ gan-an. ọmọ ọlọ́run tí ń jẹ́ òògùn mọ̀ gẹ́gẹ́ apáṣá àti gbogbo ara lómúlómú ọmọ kélébè. ilé àwọn ọ̀gbọ́n àwọn ọ̀dẹ̀dẹ̀ àwọn ọ̀gbọ́n lọ́jọ́ kò sọ́lọ́là tí a kọ̀ pẹ́ láwùyè ló sì ti kékeré kan kó sí ara rẹ̀ ọ̀kẹ̀gbẹ̀kẹ̀gbẹ̀ bí ọba bínú àti ìdíbọ́lé bí ọba sojo àti ìdíbọ́nù òǹtà ọmọ arúgbó kíjà ọ̀sẹ̀ ìjà ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn ẹ̀bọ̀rú apáṣá àdìgbà lómú ọmọ kélébè ọ̀bára. ẹ jẹ́ ṣe kábíyèsí. ọ̀bára kó wọn lé dọ̀bọ̀ wálé nílé bàbá tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ni yọ ọmọ àfọ̀gbọ́là lúdó ọmọ ajagunbádé ọmọ òrùmọgẹ́gẹ́ 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 ogun Ògbómọ̀ṣọ́ àtìlẹ́fẹ́ bí wọ́n bẹ́ ń jẹ́ ká àwọn tó mú nǹkan yẹn gan gbogbo ará Ìbàdàn ará Ọ̀yọ́ ẹ má sọ létí wà lọ́mọ ìlú mi nílé bàbá mi Ọláoyè tí jẹ́ òrùmọgẹ́gẹ́ ìdọ̀bálẹ̀ làkọ́bà aládé mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ bàbá mi ọ̀pẹ lórí ìdí àwọn bàbá ẹ̀yìn bí mo ṣe ń kí bàbá mi lọ́wọ́ mo tó rántí ọ̀ràngún ọmọ Ògbóyè ọ̀ràngún ọmọ Ògbóyè ọmọ akógun àkótó ìlàládé wà èkówóradé rí ọmọ ewúrẹ́ tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ọmọ. ẹ jẹ́ ṣe kábíyèsí ọ̀ràngún. ọmọ ládé nílé àwọn bàbá rẹ̀ ọmọ ọ̀ràngún léèlà ọmọ ewúrẹ́ ilé tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ọmọ àgùntàn tí ń jẹ lẹ́sẹ̀ yàrá ọmọ ọ̀ràngún ọmọ Ògbóyè ọmọ akógun àkótó ìlàládé wà gòsì yọmọdún ọṣẹ. kábíyèsí Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ lórí rẹ̀ lágbá ọlọ́run ọba èkó kọ́ mọ̀ ké bí eku ẹyẹ kọ́ mọ̀ ké bí ẹyẹ àwọn àgàn kọ́ mọ̀ tọwọ́ làbòsùn Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ bàǹsà mi ní wìtìwìtì ìlọ́jẹ̀ ń pé Ògbómọ̀ṣọ́ ilé tìyá o ẹ̀ẹ́dìdì ẹja lọ́mọ yangan Ògbómọ̀ṣọ́ ilé tìyá o ẹ̀ẹ́dìdì ẹja lọ́mọ yangan. ẹ jẹ́ ká dúdú sí àgbàrá ní àtẹ́wọ́ ẹ jẹ́ fún ní àtẹ́wọ́. ẹ jẹ́ ká pàtó. gbogbo àti dìde nínú yẹn the panel of judges please have your seat. ẹ jẹ́ ká jókòó. kábíyèsí aláyélúwà ọba aláwọ̀ tútù mẹ́nìjọ ṣọ́n tilẹ̀ Ògbómọ̀ṣọ́. orúkọ mi ni Àjàyí Olúwanífẹ̀mí tí ẹ túmọ̀ sí omidan Àyọ̀ká ó wá láti ilé Igbó ní Òkèlèrè ní ìjọba ìbílẹ̀ Àgbówá. Omidan kejì. Orúkọ mi ni Bello Musa tí ẹ mọ̀ pé tí ẹ mọ̀ sí omidan Àyọ̀ká wá láti ìjọba ìbílẹ̀ Àyọ̀ká àti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀kúkalẹ̀ gbogbo ilé orúkọ omidan Àyọ̀ká wá láti ilé oníṣẹ́mọ nílùú ní ìlú Ògbómọ̀ṣọ́ ó sì jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń díje Omidan kẹsàn-án. ẹkú ìjókòó gbogbo ilé orúkọ mi ni omidan Àjọkẹ́ ìwé ìbejì wọ́n láti ilé Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀gbọ́n. jẹ́ kí ẹ fún ní àtẹ́wọ́ ẹ jẹ́ fún látẹ́wọ́.
band ẹ ṣeun o ẹ ṣeun ẹni wá máa gba ibi ìjáde lọ Strings Cultural Band. Ajé àwọn ọmọ yóò ti pè fún ọjọ́ wọn dúró wọn tán o. Thank you very much. Thank you very much. Yes. Èyí ta ọ̀tún. Èyí. Ọba ọpẹ́ o. Ìṣẹ́jú tí ń lọ́nù ìṣẹ́jú mẹ́ta tó ló kojú ní o. Àwẹ̀ jọ̀wọ́ má mi kàn. Ẹ̀rọ mọ́ dáadáa lọ́jọ́ kan ìwọ ló máa kàn. Ìwọ ló máa kàn. Súré. Má ṣe jẹ́ kó rẹ̀ ọ́sùn láàrẹ̀ o. Ọlọ́run ń bẹ lẹ́yìn rẹ̀. Òrìṣà òkè ń bẹ pẹ̀lú rẹ̀. Sẹ́díje, let's go. Olókojú. Thank you very much. Ẹ jẹ́ ká fún ní àtẹ́wọ́. Ó ṣeun o. Thank you very much. Kábíyèsí nínú orin tó kọ olóhùn fẹ́ kẹ́ fóun lógún ẹrú ìwà àmọye ẹrú tí ń bẹ láàfin gẹ́wẹ́. Ilé ìpera tán ó bínú wọlé ni o. Ìwọ rèé. Come on. Thank you. Ní báyìí, àwọn omidan mẹ́wẹ̀ẹ̀wá wọ́n ṣetán láti fi ẹ̀bùn wọn hàn ní gbàgede lónìí lọ́lọ́kan òjọ̀kan. Olùdíje àkọ́kọ́ bọ́ síwájú láti fi ẹ̀bùn rẹ̀ hàn.
kí ló ní fún wa. Oh yeah. Láì fi àwọn bọ́sù kù. Thank you very much. Thank you very much. Ọ̀dà báwọn. Omidan kẹrin kí ló ní fún wa. Èmi dúpọ̀ gbogbo àbá tí ń bẹ níkàlẹ̀ torí pé ilé Folúkẹ́rẹ́ nìkan ọ̀kan ó fẹ́ sọ nípa Ifá àti Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà sì ni ohun Ifá. Ọ̀rúnmìlà ni àwọn èèyàn mọ̀ sí ẹlẹ́rìí pé bàbá kúkúrú òkèké tí Akérèfínú sọ pé òpìtàn Ilé Ifẹ̀. Ifá ni Ọ̀rúnmìlà ni àwọn èèyàn gbàgbọ́ pé wá láti ibi tí àwọn èèyàn ti yàn ìpín láti òde ọ̀run tí a tó mọ̀ sí àpilẹ̀yàn torí pé arínà ni òun ìdí ní ìtí àwọn ènìyàn àti àwọn òrìṣà tí wọ́n fún wọn lọ sí ọ̀dọ̀ rẹ̀ fún ìtọ́nisọ́nà nítorí o tí ó rí jú sí wọn torí pé asọ̀rọ̀ dayọ̀ ni àwọn olórí ẹ̀sìn Ifá olúwawo àti àràbáwo àwọn nǹkan tí a fi bọ Ifá adìẹ obì ewúrẹ́ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí Ifá wá fẹ́ àwọn ìwọ̀n Ifá àwọn kò gbọdọ̀ dálé ara wọn àwọn kò gbọdọ̀ gbàyàwó ara wọn. Ẹ bá wa sápẹ́ fún. Ẹ̀sìn ìṣẹ̀ṣe kò sí gbọdọ̀ bàjẹ́ ní Ògbómọ̀ṣọ́. Àṣẹ. Ó dọwọ́ ẹ̀yin bàbá wa. Ó dọwọ́ Omidan karùn-ún. ẹ̀yin bàbá wa. Ó ṣe omidan kẹrin. Ìjọba jẹ́ sí ìṣẹ̀ṣe. Ó dọwọ́ ẹ̀yin bàbá wa. Ìgbọràn sàn ju ẹbọ rírú. Ó ṣe. Tósìn, ẹ jọ̀ọ́ ẹ wá ẹ arrange kinní kan torí àwọn owó tó wà níwájú wọn yìí please ẹ má yẹ kówó yẹn ṣe síbẹ̀ yẹn mọ́. Ọba Daniel Fọlábí Ọláyọ̀ lọ́rọ̀ mi sẹ́, lónìí ìgbẹ́bọ̀.
gan-an ni. O ṣe. Omidan karùn-ún ó ṣe o. Thank you very much. Thank you very much. Oya pápápá. Ẹ jọ̀ọ́ ẹ má pẹ́ mọ́. Ẹ má pẹ́ mọ́ ẹ má jára mọ́. Band ó fẹ́ jó ó nílò ijó ìbílẹ̀. Ijó ìbílẹ̀ ẹ̀yin ọmọ rẹ̀ máa ti dà. Oya ẹ má pẹ̀lẹ́pẹ̀ ijó ìbílẹ̀ pápápá. Mo hope pé ijó yẹn ò ní ju a minute lọ at the time mọ́ o. Ilẹ̀ ti ṣú o. Thank you very much. Kábíyèsí His Imperial Majesty Ọba Gambia Fọlábíyọlá Oyèrúmọgẹ́gẹ́ III. I'd like to inform you that the chairman, the executive chairman, Ogoluwalika Government, Omidan kẹfà ó ṣe o. Honorable Ẹ bá wáyé Prince sí ẹ̀jọ̀ ẹ bá. Olúwaṣẹ́gun Òjó is in the building. Omidan méje. Wọ́n wà ní àná. Ẹ jọ̀wọ́ ẹ bá mi dá àdúgbò lẹ̀ ní kí á mọ́ dá. Ẹ bá wáyé ẹ̀ sí ẹ bá ọkàn mi ó fi gbọ́. Ó ṣe o. So grace, so Omidan grace, méjọ. so grace. Ẹ má jẹ́ kí ọmọ yẹn ó sún pọ̀. Ilẹ̀ ti ṣú. Ó ti fẹ́ máa lọ fún àbáhùn. Bí o ti wà wájú kò ní kò wá dàmọ́. I think we are good. Ó ṣe o. Ẹ bá wa pàtẹ́wọ́ fún un, ẹ bá wa pàtẹ́wọ́ fún un. Omidan kẹsàn-án. DJ, thank you. Thank you very much. DJ, Please don't forget you are coming for another two appearance. You have to make it very snappy. The time is, we are not out of the time. The man to do what you say, go so. Please get set. Any moment from now, you are coming on stage.
Ọ̀jọ̀gbọ́n Akéwì get set. Kékeré ọdẹ ọmọ Fọyánmọ get set. Omidan kẹwàá. Ẹ bá wa pàtẹ́wọ́ fún un, ẹ bá wa pàtẹ́wọ́ fún un. Ó yẹ kó rí gbogbo wọn máa wú ni. Ọmọ Ògbómọ̀ṣọ́ lè lórí mi ń wú. Tó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ yẹ kó rí gbogbo wọn máa wú. Kò sí thank you. Ọjọ́ ti lọ. Ó ti dá báwọn. Ẹ pọ̀. Ó ti dá báwọn. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún àwọn contestants yẹn. Wọ́n ṣe padà lọ. Bí wọ́n ṣe padà lọ sínú ilé. Wọ́n lọ pa àwọ̀dà. Wọ́n á pa àwọ̀ wọn dà. Wọ́n á padà wá. Mo dúpẹ́ eléwì. Àsáàpù.